kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ìbẹ̀wò àtòkèwá apá kejì. Àkọ́sórí wa tá a rí nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 18, èyí tó kà báyìí wípé nítorí ìyọ́nú Ọlọ́run wá nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ní ọdún mélòó kan sẹ́yìn, mo lọ sí Port Harcourt, ìlú kan ní agbègbè gúúsù Nàìjíríà, láti ṣe ìsọjí ìta gbangba. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Ọlọ́run sì sọ ní pàtó fún mi ọ̀dọ̀ ẹni tí mo máa dé sí. Mo gbọ́ràn sí Olúwa lẹ́nu, ṣùgbọ́n mò ń wòye ìdí tí ó fi yan ẹni náà nítorí kì í ṣe ọmọ ìjọ wa, a kàn jọ mọ ara wa lásán ni. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi nínú ẹ̀mí tí mo lè dé sọ́dọ̀ wọn ní ìlú náà. Nígbà tí mo dé ilé ẹni náà, ó ṣe mí bí ọba, ó tún ṣe àfihàn àwọn ọmọ rẹ̀ sí mi. Ohun gbogbo sì ń lọ dáradára. Ọ̀kan lára àwọn ọmọ náà dì mọ́ mi gidigidi débi pé mo bẹ̀rẹ̀ sí í pè é ní ọ̀rẹ́ mi. Ní ọjọ́ kejì ìsọjí náà, mo ṣètò láti lọ síbi ìsọjí náà. Nígbà náà ni olùgbàlejò mi dé padà láti ilé ẹ̀kọ́ àwọn ọmọ rẹ̀. Mo rí àwọn ọmọ míì pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n ẹni tí mò ń pè ní ọ̀rẹ́ mi kò sí lára wọn. Mo béèrè nípa rẹ̀. Sí ìyàlẹ́nu mi, ó dá mi lóhùn pé ọ̀rẹ́ rẹ̀ wà ní ilé ìwòsàn, ó ń kú lọ. Ó fi kún fún mi pé tí mi ò bá tí béèrè ni òun kò gbà lérò láti sọ fún mi, nítorí ó rí i pé mò ń gbáradì láti lọ sí ibi ìsọjí. Lójijì, Ọlọ́run sọ fún mi pé èyí ni ìdí tí mo fi rán an síbí. Mo wí fún un pé ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn, ìsọjí yóò dúró. A lọ sí ilé ìwòsàn, mo sì rí ọmọ náà tó ń làágùn kíkankíkan bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi sínú yàrá tó ní afẹ́fẹ́ tútù. Wọ́n sì sọ pé wọ́n ti fún un ní májèlé jẹ ní ilé-ìwé. Bí mo ṣe ń wo dókítà náà, ó fi àmì hàn pé kò sí ìrètí fún ọmọ náà mọ́. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Ọlọ́run ti sọ fún mi pé ìdí tí mo fi wà pẹ̀lú ìdílé náà nìyí, nítorí náà mo kàn gbàdúrà kékeré, mo sì lọ sí ibi ìsọjí. Lẹ́yìn ìsọjí náà, mo padà sí ilé ọkùnrin náà. Bí mo ṣe ti ń wọlé ni òun náà ń wa ọkọ̀ wọlé pẹ̀lú ọ̀rẹ́ mi. Wọ́n ti dá a sílẹ̀. Olùfẹ́, gẹ́gẹ́ bí a ti rí nínú Bíbélì kíkà tòní, ọ̀pọ̀ nǹkan rere máa ń ṣẹlẹ̀ sí ọ nígbà tí Ọlọ́run bá bẹ̀ ọ́ wò. Ẹ̀wẹ̀ kò lè bẹ̀ ọ́ wò tí ìwọ kò bá fi ayé rẹ fún Jésù Kristi. Bí ìwọ kò bá tí ì di àtúnbí nínú Kristi, gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, kí o sì fi ayé rẹ fún un pátápátá. Nígbà náà, yóò sọ ọ́ di ọ̀kan lára àwọn tirẹ̀, yóò sì bẹ̀ ọ́ wò pẹ̀lú ọ̀pọ̀ ìbùkún ńlá. Ka ìwé Dáfídì orí 95 ẹsẹ̀ 9-13. Bíbélì ní ọdún kan, àwọn ọba kejì orí 17-18. Kókó ọ̀rọ̀: nígbà tí Ọlọ́run bá bẹ àwọn ọmọ rẹ̀ wò, ìbùkún máa ń tẹ̀lé. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah.